now ẹni tó lélẹ̀ sáìsì tó fẹ́ rè o sáìsì tó fẹ́ rè so igi yìí sáìsì téèyàn bá fẹ́ láàbà gé igi yìí sí ṣẹ́rẹ́ tó lélẹ̀ ń sìn igi yìí ni ó mọ kìbọnú product yóò fi mọ rò pọ̀ yóò wà mọ la lílá tó bá ń la ibi tí kinní yẹn bá gùn dé tó fi tó sáìsì ló máa ti dúró ọ̀sà tẹ̀ ń wò yẹn tẹ́ ẹ bá rí oyin gidi níbi tó ti dáa ẹ mọ̀ sọ gbogbo mo fẹ́ sọ nìyẹn ẹni tó bá ní ọ̀sà kan lọ ṣe ní tí mo fẹ́ sọ tí ò bá ti ṣiṣẹ́ ẹ padà wá sí orí channel yìí kẹ́ sọ pé mo ti ṣe ń tẹ́ sọ kò ṣiṣẹ́ mi ò mọ bí ọ̀sà yẹn ṣe burú tó sà tó bá yàtọ̀ sí peptic tó bá jẹ́ the regular ọ̀sà tó jẹ́ pé òun ló dẹ̀ common jù nínú àárín àwọn ọ̀sà ẹ lọ mú oyin gidi tó bá da ẹ mú bí ìgò kan 1 litre ó lè má tó 1 litre bóyá bí half tẹ bá ti rí ẹ mú orógbó gbígbẹ 30 tẹ bá ti mú orógbó gbígbẹ 30 ẹ lọ ẹjọ kúnná dáadáa tó bá ti kúnná náà ẹ̀yin tí nǹkan oṣù yín bá ń ṣe ségesège ẹ lọ mú ewé pín tẹ bá ti rí ewé pín ẹ já ẹ ṣàn ẹ lè ṣe lọ́nà méjì ìzídà kẹ́ ẹ jó tàbí kẹ́ ẹ sè náà fẹ́yìn tẹ́ fẹ́ sè ẹ wá pẹnápù ọ̀pọ̀ òyìnbó ẹ kó ewé pín yẹn ni kẹ́ ẹ fi tẹ́lẹ̀ ẹ já kó pọ̀ díẹ̀ wọ̀n bá ẹ kó ewé pín yẹn ẹ fi tẹ́lẹ̀ ẹ wá ọ̀pọ̀ òyìnbó yẹn èèpo ẹ̀ lẹ́fẹ́ lò kì í ṣe pẹnápù inú ẹ̀ gangan ẹ gé èèpo ara ẹ̀ tó máa ń lẹ́gùn yẹn ẹ fọ ẹ kó sínú ewé pín yẹn ẹ dé ẹ ṣe é ẹjọ́ jìnnà dáadáa tó bá tutù ẹ rọ́ sínú kékan ẹ gbé sínú fíríjì yín ẹ máa ṣẹ́mu díẹ̀díẹ̀ nǹkan oṣù yín tó ṣe ségesège yẹn yóò sáré wá pàápàá tẹ́yìn ò bá lè ṣètò ní sísè ẹ̀jọ̀ ewé pín yẹn nìkan ẹ kó sínú kòkò ẹ gbé sórí iná ẹ̀jọ̀ dúdú kíákíá tó bá ti jóná ẹ kó sórí ọlọ ẹ lọ kó kúnná kó di powder ẹ bú díẹ̀ sórí ọwọ́ yín ẹ dà sẹ́nu ẹ mú ọtí òyìnbó ọtí ìbílẹ̀ kékeré báyìí ṣọ́ọ̀tì kan ẹ dà sí ẹ gbé lura nǹkan oṣù yóò mọ̀ bọ̀ wéréwéré wàràwàrà ni bọ̀ tójú bá ròyìn tẹ́ ẹ lè ṣe ẹ kàn sí iléeṣẹ́ di Yorùbá Remedy á fún yín ní body wash á fún yín ní cycle recovery tó máa dá nǹkan oṣù yín padà ẹlòmíì ọmọ la. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olùwòran wa ẹ káàbọ̀ síkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV akínyìn lónìí ohun tí a mú wá òun ni nípa ìlera bàbá ń sọ̀rọ̀ nípa ìlera ẹ mọ̀ wípé òrùrù ni ìlera nípa ti ẹ̀mí ó wà ìlera nípa ti ewé àti egbò ó wà ìlera nípa ti ìtọ́nisọ́nà òun náà tún wà láàyè lọ́tọ̀ káwọn èèbó tó kó oògùn wọn dé kí ni tí àwọn baba ńlá wa ń lò tí wọ́n fi yanjú rẹ̀ ìdí ẹ̀ la ṣe wà níbí lásìkò yìí mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ mọ́ kí bí n bá ní ìpè wọn lálàgbà wọn yìí ṣe é dà ṣùgbọ́n ọ̀jìmì nínú àwọn tó mọ̀ nípa ìlera Yorùbá Remedy ẹ ti mọ̀ gbọ́ wọn ò dákọ̀ wọn fún gbogbo wa bí ẹ ti ń wò wá báyìí kí ló kọ yín. ẹ ṣe orúkọ mi ni Adésínà Òkìkíọlá mo jẹ́ olóòtú àti adarí àwọn ikọ̀ tí ń ṣàwádìí lílo ewé àti egbò fún iléeṣẹ́ The Yorùbá Remedy. ọ̀dà bí a bá ń sọ̀rọ̀ nípa ewé àti egbò kí ni tó túmọ̀ sí. ẹ ṣe rí àkọ́kọ́ náà ká kọ́kọ́ ṣàfọ̀mọ́ lórí rírò wípé ewé àti egbò ní í ṣe pẹ̀lú nǹkan aburú àbí oògùn ṣíṣe. ẹ já wo nǹkan kan o ẹnìkan sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lóun ní chronic ulcer mo wá sọ wípé bó lè ṣe wá ṣe ó ní òun fúnra lára òun lòun jókòó torí òun tọ̀ náà òun náà ó mọ̀ nípa ewé àti egbò ó lóun pakú yányán mo wá ní ṣé pé ó lè lọ bẹ́ẹ̀ láì ṣe pé ẹ̀ tún mọ rìfísítì rẹ̀. ọ̀sà tẹ̀ ń wò yẹn tẹ́ ẹ bá rí oyin gidi níbi tó ti dáa ẹ mọ̀ sọ gbogbo mo fẹ́ sọ nìyẹn ẹni tó bá ní ọ̀sà kan lọ ṣe ní tí mo fẹ́ sọ tí ò bá ti ṣiṣẹ́ ẹ padà wá sí orí channel yìí kẹ́ sọ pé mo ti ṣe ń tẹ́ sọ kò ṣiṣẹ́ mi ò mọ bí ọ̀sà yẹn ṣe burú tó sà tó bá yàtọ̀ sí peptic tó bá jẹ́ the regular ọ̀sà tó jẹ́ pé òun ló dẹ̀ common jù nínú àárín àwọn ọ̀sà ẹ lọ mú oyin gidi tó bá da ẹ mú bí ìgò kan 1 litre ó lè má tó 1 litre bóyá bí half tẹ bá ti rí ẹ mú orógbó gbígbẹ 30 tẹ bá ti mú orógbó gbígbẹ 30 ẹ lọ ẹjọ kúnná dáadáa tó bá ti kúnná ẹ wá nǹkan kan tí wọ́n ń pè ní rọ̀rọ̀ dẹ́ẹ̀kìrì. rọ̀rọ̀ dẹ́ẹ̀kìrì ó ní wọ́n ti rí yín o
wọ́n rí fẹ́ gbọ́ iye orí. tí ẹ bá wá rí ọ̀rọ̀ dẹ́kìrì ẹ wá ewé ọ̀sẹ́pòtù tó common òun rèé lẹ̀ ń wò káàkiri bíi tẹ́ ẹ bá ti já ewé ọ̀sẹ́pòtù ewé tí wọ́n fi mọ́ gbálẹ̀ tó tìkì yẹn tẹ́ ẹ bá ti já ẹ sa ẹjọ́ gbẹ dáadáa tẹ́ ẹ bá ti sa ẹ lọ́ mọ́ orógbó 30 yẹn tẹ́ ẹ bá ti lọ́ mọ́ nígbà ẹ̀ọ̀pẹ ti lọ́ ó ti di powder ẹ mix ẹ̀ mọ́ oyin tẹ́ ẹ ti ní tó jẹ́ oyin original oyin gidi ní kẹ́ ẹ lò oyin pọ́nbélé tẹ́ ẹ bá ti dà mọ́ ẹ mix ẹ dáadáa ẹ jípọ̀ ẹ ṣèkì ẹ kó mix papọ̀ ẹ gbé lẹ̀ after 24 hours lẹ́yìn wákàtí 24 tẹ́ ti mix ẹ yẹn ẹ máa mu glass cup tí a fi máa mu ọtí ìbílẹ̀ áàfù ẹ máa mú láàárọ̀ kẹ́ tó jẹun gbogbo tó bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀sà tẹ́yìn ń wò yẹn meanwhile ó ní iye tán fi ń ra oògùn òyìnbó tẹ́ ẹ lò tó dẹ̀ jẹ́ pé kò tún ní cure náà at the end of the day yóò kàn manage ẹ̀ for a particular period of time lẹ́yìn bí oṣù mélòó kan yóò tún wá padà. ní ìwòsàn ìbílẹ̀ fi jìnnà sí ìwòsàn tòyìnbó ṣùgbọ́n nǹkan kan tí a ti rí ṣe òun náà ni pé ká bẹ ìjọba kí wọ́n jọba wa wá ọ̀nà tí wọ́n fi lè initiate ìwòsàn ìbílẹ̀ náà into our system tá a di nǹkan tí àwọn èèyàn lè máa sábà bí wọ́n ṣe ń sábà tòyìnbó ó máa ń cure ni. àpakú lòun. mi ìmọ̀rú ailment yẹn láyé ṣá tí research mi ò tí ì fi hàn mí pé ó ní cure mi ì tí ì rí ailment yẹn ṣé cancer ni ṣé kidney problem ni ṣé diabetes ni ṣé high blood pressure ni ṣé whatever it is tó jẹ́ ailment nínú àgọ́ ara mi ò tí ì rí ẹ dárúkọ ẹ̀ tí research mi tí ò tí ì sọ fún mi pé ó ní cure ṣùgbọ́n ní tàwọn apá kejì tó jẹ́ tàwọn olóyìnbó àwọn ó sọ fún yín pé management làwọn lè ṣe ń tàwọn àwọn ò lè ṣe cure. ká máa manage. wọn á ní tán máa sọ fún yín nìyẹn. bàbá ní ká wò ó túmọ̀ sí pé béèyàn bá tiẹ̀ ní àìsàn kíndìnrín a máa lójútùú bàbá lewé àti egbò tiwantiwa. alákọ̀ọ́kọ́ fún gbogbo àwọn tí ò bá tí ì ní àìsàn kíndìnrín ẹ jẹ́ ń kí yín pé ẹ kú oríire pé ẹ̀ ń wo fídíò yìí torí pé àkọ́kọ́ àmọ̀ràn tí màá fún yín ni pé ẹ lọ prevent ọ̀nà tẹ́ ẹ fi lè dènà ẹ̀ ń bẹ kíní kan wà tá ìkan náà product wa kan wà tá ń pè ní body wash. body wash. now kí ló ń àkọ́kọ́ náà a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ kí ló ń fa àìsàn kíndìnrín tá à ń sọ̀rọ̀ ẹ̀. number one ó ní pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó lè lọ látàárọ̀ báyìí títí dilẹ̀ ṣú tí ò ní fomi kẹnu. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ omi tẹ́ ń wò yẹn omi tó gùn o omi tó gùn omi tó wojú omi tẹ́ ń wò yẹn oògùn ní ọ̀nì tóun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ tẹ́ ẹ bá ń sọ wọ́n máa ń rò pé kàn ń sọ̀rọ̀ ẹnu lásán pé omi bó ṣe wà underrated tó yẹn ó tóbi ju oògùn lọ. so àkọ́kọ́ ọ̀nà láti dènà àìsàn kíndìnrín ó ní kẹ́ ẹ máa mumi dáadáa. ká máa mumi déédéé. bẹ́ẹ̀ ni kóyìnbó tó dé láti wá sọ fún wa pé ká máa mumi làwọn bàbá wa ti máa ń sọ̀rọ̀ omi kóyìnbó gan tó dé làwọn bàbá wa ti mọ ìwúlò omi nínú àgọ́ ara wa. omi alákọ̀ọ́kọ́ very important láti prevent kidney problem. ẹlẹ́ẹ̀kejì ó ní nǹkan kan tí à ń pè ní mímọ̀ ṣe ìjípépé ara body exercise. so ẹ kọ́kọ́ wá bẹ́ẹ̀ ṣe prevent ẹlẹ́ẹ̀kẹta onírú product táwa come up pẹ̀lú yìí tá a pè ní body wash. ó túmọ̀ sí pé a lè fi dènà. ó dènà oríṣiríṣi àìsàn kíndìnrín nìkan kọ́ oríṣiríṣi àrùn tó lè ṣeé ṣe kó fẹ́ ṣèyàn torí pé bẹ́ẹ̀ ni tí dọ̀tí bá pọ̀ nú ara yóò dènà ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò dènà bó ṣe yẹ kára ó bí kí ẹ̀yà ara body organs cooperate tó bá ti dènà ẹ̀ oríṣiríṣi ilẹ̀kùn ni ó ṣí ilẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àrùn tó lè wà lead sí kidney problem ni body wash ṣe wà very very important. báwo lèyí ń ṣe ń ṣiṣẹ́ sí. ẹ ṣe bó ṣe ń ṣiṣẹ́ náà ni pé a ti pè èlò ẹ̀ kò sí nǹkan kan bẹ̀ ju ewé àtegbò lọ àfọmúléètì ẹ̀ náà wọ́n máa ń sọ nǹkan kan lára tó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa appreciate àwọn oògùn ìbílẹ̀ ó ní pé wọ́n á ní kò ní kò wà measurable báwo la ṣe fẹ́ òdiwọ̀n ó lòdiwọ̀n. pé nígbà torí bí a torí pé àwọn tí wọ́n ń gbàgbó kiri òun tí a máa ń sábà rí ń gbòòrò tí wọ́n ń ru abọ́ sórí wọ́n kò sínú ike lóríṣiríṣi ṣàpè ńgbà míì ọmọ mi ti ń tà kì í ṣe pé ọkọ́ṣẹ́mọṣẹ́ kankan yóò kọ bóyá fún mú kàn bẹ́ẹ̀ yóò sáré dà àwọn èèyàn ń wò pé bóyá torí ojú èyí wọ́n fi ń wo ohun tó wà lẹ́yìn. ẹni tó bá wulẹ̀ tí ń mú àgbo ẹsẹ̀ títì náà tí ò ní source tí ò wà traceable
mi ìmọ̀ tí mo lè sọ torí mi ní fẹ́ dàbí ẹni pé mò ń baṣẹ́ ajé àwọn tó ń fi ń ṣe oúnjẹ but ẹni tó orísun gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ni pé ẹ wò dà for example àwa yìí ń sìn àti ń ṣiṣẹ́ yìí láti 2017 mo bẹ̀rẹ̀ research ní 2017 mo parí first research mi ní 2019 mo wá bẹ̀rẹ̀ sí í ṣe ní 2020 professionally nígbà tí corona bẹ̀rẹ̀ now ẹ wá fi wé ẹni tó kàn jí tó kàn gbéke tó ń kiri ẹ ṣàlàyé ṣe mọ̀ ẹni tó bá ti ń ṣerú yẹn náà ó wà very very obvious pé ẹni yẹn ń para ẹ̀ kódẹ̀ tó di pé bíbẹ̀rẹ̀ research àwọn bàbá tó bí wa á bá lọ́wọ́ wọn ni o so àdàgbà bá ìgbà táwa dàgbà wa ni àwa fẹ́ ṣe di main research afẹ́ mọ ti fún tẹ̀dú ẹ̀ gan ló jẹ́ agbègbèsẹ̀ yẹn so tó bá ti ní source ntàwa náà ń jẹ ni ẹ máa gbó ó máa ń ba kíndìnrín jẹ́ tá ń sọ bẹ́ẹ̀ ariwo táwọn èèyàn máa ń pa kíndìnrín mélòó ló bàjẹ́ nígbà wáṣẹ́ that was when even nígbà tí ò tí ì really sí àwọn measurable equipment gan tún nìyẹn o abẹ́lẹ̀ ń ta sí èsìn tí ojú tiẹ̀ tún ti wá là tá a ti lè sọ pé ìyàtọ̀ láàrin A àti B rè ó ti wá wà. so education enlightenment kéèyàn kàn sọ pé kéèyàn lè sọ pé bó ṣe ń lọ rèé o ní ìmọ̀ nípa ẹ̀ ó parí so àìnímọ̀ yẹn òun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fi ń dàbí ẹni pé tẹ bá mú ó máa ba kíndìnrín jẹ́ no tí tọ̀dọ̀ wa yìí wà measurable ẹ lè measure ẹ̀ àti àwa formulation ó di dandan cause ẹ̀yin ti mọ̀ pé ok ń sìn mo fẹ́ ṣe oúnjẹ fẹ́yàn 10 ráìsì mi abọ́ kan ni abọ́ kan ráìsì yẹn mo ti mọ iye iyọ̀ tí ń fi sí yóò fi ní já àti àwọn nǹkan míì tó tún kù so bẹ́ẹ̀ lọ̀rọ̀ àgbórí. àwọn kan mọ̀ pé aṣàpèsè rẹ̀ nílànà ìgbàlódé. tó bá ìgbàlódé mu gbogbo àgbo tá à ń ṣe mo máa ń sọ fáwọn èèyàn wa pé kò sí èyí táwa ò lè ṣe sí capsule mbẹ kò sí èyí tá a lè ṣe sí tablet bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣe rírọ̀ yẹn ó ṣiṣẹ́ ju processed one yẹn lọ ẹ tètè ríṣẹ́ pàápàá ju èyí tá a ti ṣẹ̀ṣẹ̀ refine turn to capsule turn to tablet. Yorùbá remedy. Yes sir. ẹ sọ̀rọ̀ nípa body wash yẹn ẹni ọ̀dà fọ́kùnrin àtòbìnrin. unisex kò sẹ́ni tí ò lè lo àtọkùnrin o àtobìnrin o gbogbo èèyàn ní body wash wà fún mú wa ẹ rí body wash omi lélẹ́yìí ṣùgbọ́n bó ṣe jómi yìí kò sí ní tá a lè ṣe sí ẹ bá a la ṣe sómi kò sí sí omi la fi ṣe nǹkan kan la mix papọ̀ tá a mix mọ́ omi so bó ṣe wà lómi yìí ó lè wà bẹ́ẹ̀ ní powder ó lè wà bẹ́ẹ̀ ní tablet ó lè wà bẹ́ẹ̀ ní capsule ṣùgbọ́n kó wà lómi tàbí kó wà ní powder ó wà more effective than kó wà ní tablet tàbí capsule lọ. so bó ṣe ẹ̀rí pàtó sí use every 3 days shake well and use every night. lọ́rọ̀ kan ṣá kí ló ń wà fún gan ní pàtó. ó ń fọ̀dọ̀tí ara body wash. tó bá sì ń fọ̀dọ̀tí ara. ó ń dènà ọ̀pọ̀lọpọ̀ àrùn. tí ò ní lè yọrí sí àwọn nǹkan àrùn ńlá míì. ni wọn lè pè ní kéèyàn tètè fepo pò níjàgà kó tó mọ gbòdìdí ẹran. kékeré la ti pẹpẹ ìrókò. bẹ́ẹ̀ ni. nípa ohun tí wọ́n ń pè ní ìtọ̀ ṣúgà. panko pí àìsàn àmọ́ ẹ̀mí lọ láì fúnni ní làbárè pé mò ń bọ̀ o òní diabetes jẹ́ ẹyẹ ọ̀sọ́ fẹ́ yẹ pé kò sọ fún. alákọ̀ọ́kọ́ kí ni àìsàn tá à ń pè ní ìtọ̀ ṣúgà yìí ọ̀pọ̀lọpọ̀ ò mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ ṣe rí gbogbo èèyàn báyìí bẹ́ẹ̀ mi àti yín ṣe wà yìí a wà báyìí à ń sọ̀rọ̀ báyìí torí pa ní nǹkan àmúṣagbára kí ni nǹkan àmúṣagbára wa ọpọlọ ojú imú ta fi ń gbóòórùn ẹnu ta fi ń sọ̀rọ̀ ara wa ikùn ẹsẹ̀ ọwọ́ tí mọ ẹ̀jẹ̀ pípé. bẹ́ẹ̀ ni àwọn nǹkan àmúṣagbára èèyàn nìyẹn kí ló wá ń fún wa lágbára ìta ń jẹ gbogbo ìta ń jẹ pátápátá ajẹrẹsì ajẹwà ajẹ ṣúgbẹ nǹkan gbogbo àwọn nǹkan yẹn òun ló ń fún wa lágbára báwo ló ṣe wá ń fún wa lágbára ní kété tá a bá jẹun fùfú àtẹ̀fọ́ tá a jẹ yẹn ní kété tó bá wọnú ara wa báyìí ara wa wà fọ́ sí kéékèèké eléyìí tá à ń pè ní digestive solution yóò fọ́ sí kéékèèké. àkún sí wẹ́wẹ́. yes tó bá ti wá kún sí wẹ́wẹ́ yẹn yóò gbé kó ẹ̀fọ́ tẹ́ jẹ yẹn yóò gbé kó lẹ́fọ́ nìkan yóò sọ di nǹkan míì yóò fùfú yẹn yóò break ẹ̀ kó ní fùfú yóò sọ di nǹkan míì yóò wá máa pín káàkiri yóò pèsè nǹkan kan tá à ń pè ní ṣúgà tàbí kinní kan tá à ń pè ní glucose tó bá ti pèsè glucose
ẹ̀yà kan wá ń bẹ́nu àgọ́ ara wa tá à ń pè ní pancreas. Ẹ̀yà yẹn á pèsè kinní kan tá à ń pè ní insulin. Hormone ni insulin yẹn. Tó bá ti pèsè ẹ̀, òun ni ó absorb sugar àti glucose tó yóò gba oúnjẹ yẹn, bẹ́ẹ̀ ni yóò gbà wọlé, yóò wá fi pamọ́ sínú báńkì tọ̀dọ̀ tiẹ̀. Tó bá ti fi pamọ́ síbẹ̀, bá a ṣe ń sọ̀rọ̀ yìí, tó bá ti rẹ̀ wá, ọpọlọ yóò fún insulin, pancreas ní sugar, ó ti ń tọ́ o. Pancreas yóò notify insulin ó release sugar, á tún lẹ́nàjì sí. Lẹ́sẹ̀ rí i pé àwa tá a bá lọ́mọ kéékèèké tí wọ́n bá fẹ́ ṣe inter sport in school wọn, wọ́n ní lára ń tẹ́ra ní glucose. Tán bá ti sáré o, tó bá ti rẹ̀ wọ́n pè é bu glucose sí wọn lẹ́nu. sáré ọlọ́gbọ̀nrán gọdọ̀ wọn kò dé. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ bu glucose sílẹ̀. Tán bá ti bu sílẹ̀ tó ti sinmi ìṣẹ́jú mélòó báyìí, ara rẹ̀ yóò tún ta pọ́n, energy ti bọ́ sí lára ni. Méjì ni ìtọ̀ ṣúgà ta ní, ẹ̀yà méjì ni.